Ẹ káàbọ̀ sí orí ìkànnì yìí, ẹ jẹ́ ká farabalẹ̀. Ṣé rí àwọn fídíò yìí a máa play fún yín níbi tí wọ́n ti tú pẹrẹpẹrẹ àṣírí. Ẹ ti mọ̀ wípé táwọn ò bá rí báyìí, àwa kì í sọ ìta bá sọ gan. A jẹ́ pa ti ṣèwádìí kúlẹ̀kúlẹ̀ pé ṣé òtítọ́ ni ọ̀rọ̀ yìí kó tó di pé a mú wá sórí ìkànnì yìí fún ẹ̀yin olólùfẹ́ wa láti máa jẹ ìgbádùn gbogbo bó ṣe ń lọ lágbo òṣèré pátápátá. Ẹ wò ó ká má fi ọ̀pá pọ̀lọpọ̀lọ péjọ ẹ̀yẹ ká sojú abẹ́ kó. Ó ga ojú rí tó ojú rí tó èmi àti Ọlọ́run jẹ́ ká bọ́ sọ́wọ́ ajínigbé àní bọ́ sọ́wọ́ ajínigbé àní bọ́ sọ́wọ́ ajínipa àní bọ́ sọ́wọ́ ajínigbowó. Tíṣà lára àwọn tíṣà tí wọ́n jí gbé ní aworo àbí eworo àbí ehoro ẹ̀ sí ẹ̀lẹ̀. ṣe rí fídíò tó ń lọ yẹn a máa padà play fún yín, ẹ sáré gbọ́ nǹkan tí a fẹ́ sọ. Gbogbo àwọn èèyàn ló ti ń pariwo káàkiri ẹ̀rọ ayélujára tí a mọ̀ sí íńtánẹ́ẹ̀tì pé kí ló dé tí ìyàwó pírẹ́sidẹ̀ǹtì Tinubu tí kò lọ ṣe àbẹ̀wò fún àwọn tí wọ́n jí gbé yìí ní ìpínlẹ̀ Ọ̀yọ́. Gbogbo àwọn èèyàn ló ti ń sọ pé àkàrà ló ní kọ́wọn máa ta kiri, kọ́wọn máa ta kúlíkúlí kiri, kí ló dé tí ò lọ ṣe àbẹ̀wò fún àwọn tí wọ́n jí gbé yìí. Ẹ wo nínú fídíò yìí, ẹ jẹ́ ká farabalẹ̀ dáadáa. Fídíò Yorùbáwùyí náà àtúnṣe máa play fún yín láti rí ẹ̀kọ́ ẹyọ̀kan tàbí méjì kọ́ àti gbogbo bó ṣe ń lọ. Ẹ ti mọ̀ wípé táwọn ò bá ti rí báyà wa kì í sọ. Ìta bá sọ gan ajẹ́pà ti ṣe wádìí kúlẹ̀kúlẹ̀ pé ṣó títọ́ ni ọ̀rọ̀ yìí kó tó di gbà mọ́ wá sórí ìkànnì yìí fún ẹ̀yin olólùfẹ́ wa láti máa jẹ ìgbádùn gbogbo bó ṣe ń lọ pátápátá lágbo òṣèré. Ìyàwó pírẹ́sidẹ̀ǹtì kí ló sọ fún màmá pírísípà? Nítorí pé a ti ń rí káàkiri tán ní ìyàwó pírẹ́sidẹ̀ǹtì ó ní kí màmá pírísípà à ń sọ fún yín lónìí pé AI lásán ni wọ́n fi ń kírètì. Ẹ̀yin náà ẹ rí i pé wọ́n gbé ibi tí ìyàwó pírẹ́sidẹ̀ǹtì náà ti ń ta àkàrà tí gbogbo àwọn èèyàn dẹ̀ ń kọ́pì ẹ̀ pé ó ń ta àkàrà, pé ó ní kọ́ wọn máa ta àkàrà. Lótìtọ́ àti lódodo ó sọ bẹ́ẹ̀ ni pé wọ́n lè máa ta àkàrà, wọ́n lè máa ta kúlíkúlí, nípa àwọn bísínẹ́sì tó yẹ pé èèyàn máa ṣe tó yẹ pé wọn ò ní náwó púpọ̀ níbẹ̀ ni. Ṣùgbọ́n ẹ ká kọ́kọ́ gbọ́ nǹkan tí Yorùbáwùyí ní fún wa ná ká tó bọ́ sórí ọ̀rọ̀ tí màmá tí first lady sọ fún màmá principal. Ó sọ ọ̀rọ̀ ẹnu gùn tápá. Gbogbo àwọn tí wọ́n ń sọ wípé géèmù ni wọ́n play ẹ̀ ní ẹ tó bá ti ń follow Yorùbáwùyí. Mo sọ ọ̀rọ̀ kan gbà tí mo treat kéèsì wọ́n tó sọ pé ta ló rí géèmù tó wà lára kínní, òun smell kínní kan. Mo sọ àwọn ọ̀rọ̀ kan bẹ̀. People are saying àwọn ẹ̀ wọ́n ní tì wọ́n ń jẹ bisikíìtì. People are not saying the trauma. Mo ní àwọn ọmọ yẹn ìmí tí ò máa tọ̀ ọ́ lé, mo lápadà máa tọ̀ ọ́ lé nínú wọn. Mo lára àwọn ọmọ yẹn fẹ́yìn tẹ́ bá ń wò mí kí làwọn kọ̀ọ̀kan tí mo sọ ẹ̀yìn tẹ́ bá ń pè lóòótọ́ Yorùbáwùyí fan ní. Many of them máa rí èèyàn tó ń bọ̀ báyìí wọ́n dẹ̀ máa sá lọ. Bó ṣe ń display àwọn ọmọ yẹn bẹ́ẹ̀ ni pé wọ́n kó ọjà sórí àtẹ, èmi ò rò bóyá yẹn ló kù for now. Àwọn ọmọ yẹn wọ́n ní láti kó wọn síbì kan for now. Wọ́n ní the therapist tó máa bá wọn tó máa ṣe therapy fún wọn. Bẹ́ẹ̀ tó wọ́n kàn ń display wọn káàkiri bẹ́ẹ̀ ni pé wọ́n ń kó ọjà sórí àtẹ. To the extent pé ẹ̀yin tẹ́ ẹ ṣe show, ẹ̀yin tẹ́ ẹ lọ interview àwọn people yìí, ẹ rántí pé àwọn agbésùnmọ̀mí yìí náà wọ́n wà lọ online. Ẹ má ẹ̀ka torí owó àwọn questions kan ẹ̀ ń béèrè tó jẹ́ wípé ó lè fún àwọn agbésùnmọ̀mí ní clue láti counter ìjọba Tinubu tó bá tún fẹ́ lọ rescue àwọn míì. Lóòótọ́ èmi ò gbàdúrà kí mi ìṣẹ̀lẹ̀ o, mi ìgbàdúrà kan jí àwọn èèyàn mi ìgbé o, ṣùgbọ́n nítorí viewers, nítorí traffic, nítorí owó, in the name of content, in the name of ẹ̀ ń béèrè àwọn questions kan tó yẹ kẹ́ máa béèrè. Àwọn tí wọ́n dẹ̀ kó yìí wọ́n sì wà in trauma, wọ́n sì wà traumatized, wọ́n máa sọ àwọn nǹkan tí ò yẹ kí wọ́n sọ. Àwọn questions tẹ́ ń béèrè lọ́wọ́ àwọn tí wọ́n jí gbé yìí ẹ ti ń go deeper jù. ẹ ń go deeper,
ẹ ti ń tọwọ́ bọ ìfun ẹ ń tún fún bọ́dọ̀ tí wọ́n ń pa owó yẹn ẹ ń go deeper jù ẹ jọ̀ọ́ ẹ já ṣe díẹ̀díẹ̀. mo ń bọ̀ kí ló dé ẹ má jẹ́ awúkọ lórí iṣẹ́ o ẹ má sọ pé máa ya níbù tó bá lọ ya lóru nǹkan ẹni tí o bá wù ní mo kí ẹ káàárọ̀ ẹ káàsán ẹ káalẹ́ kú dédé àsìkò yìí according to the time tí show mi tó bá bá yín mọ̀ pé lẹ̀ ti ṣú wọ́n bẹ́yìn tẹ́ bá wọlé tẹ̀ ń kí èmi náà kí ìyá mi Stella àwọn ọ̀sẹ̀ tí ń lóde àká tó bẹ̀rẹ̀ iṣu adé níran iṣẹ́ àkì owó làbí gbogbo ẹni tẹ̀ ń kí mi wọ́n bá wa tá bá wà lórí show yẹn ẹ ká máa kọ kọ́mẹ̀ntì ìmọ̀ tó bá ń kọ kọ́mẹ̀ntì yẹn bá ń pọ̀ bóyá kẹ́ máa kí mi náà ni àbí kẹ́ máa bá mi dá sí nǹkan tí mo bá ń sọ the more tí àwọn èèyàn wọ́n máa ráyè wọlé tí mo máa fáwọn èèyàn ní notification ẹ bá ti wọlé lórí ètò wa ẹ bá wa like show yìí mo máa sáré ṣọ́ àwọn fídíò oríṣiríṣi kan pápápá because ilẹ̀ ti ṣú so àwọn tí máa ṣó pápápá yẹn àwọn kọ̀ọ̀kan tó bá ti wọlé mo máa rí ìyá mi mo náírà àti mo kì í mo tún gbẹ́ tẹ̀ ń kí mi ẹ̀ ṣeun these people are going too far ẹ̀yin tẹ̀ ń béèrè question lọ́wọ́ àwọn people Yorùbá wù ní lóòótọ́ Yorùbá wù ní mò ń jẹ́ ǹjẹ́ mọ̀ wípé tíṣà kan lára àwọn tí wọ́n jí gbé yẹn bàtí wọ́n sọ pé wọ́n tán ní àwọn pípù yìí pé wọ́n fi play game ni tíṣà kan sọ̀rọ̀ ó ní kódà handcuff tó wà lọ́wọ́ ó lóun ní last person tí wọ́n release màá play video ẹ̀ fún yín o ó lóun ní last person tí wọ́n release ó nígbà orí fẹ́ takò ó ní handcuff tó wà lọ́wọ́ òun ó ní wọ́n sọ pé òun ò lè gbé lọ wáyé tó lè fi release àwọn ni wípé tó padà detect pé àwọn ìjọba Nàìjíríà ti lọ kó àwọn family àwọn agbésùnmọ̀mí yẹn ló fi release àwọn ó láwọn ganan júwe ọ̀nà tó ní káwọn máa lọ everybody yada everybody ń sá lọ ó ní kì í ṣe pé Nàìjíríà sójà wá bá wọn níbẹ̀ wá kó àwọn ó láwọn rìn ní over 1 hour 30 minutes káwọn tó lọ pàdé àwọn Nigerian soldiers ó sọ̀rọ̀ ó pọ̀ tó tú àwọn kalẹ̀ tó bá ní wá bí handcuff ọwọ́ ti ẹ̀dà ó ní wọ́n bá handcuff tú lọ́mọ ẹ̀kọ́ orí takò wá ó ní wọ́n tú handcuff lọ́wọ́ òun ó ní wọn ò rí handcuff tú o ìyá mi ní ó níbi kan wọ́n yẹ sọ wípé kò lè gbé handcuff yìí lọ o àwọn náà mọ tó wà lára handcuff yẹn wọ́n wá ní kó lọ bẹ́ ọwọ́ òun in the name of pé wọ́n fẹ́ yọ handcuff tí wọ́n ó ní kó lọ bẹ́ ọwọ́ òun dànù bẹ́ẹ̀ tó pé Nigeria army wọ́n ti fi hàn wọ́n pé àwọn ti gbé àwọn family tí yín náà o ẹnu ẹ̀ ló ti dùn o I will play it for you guys wọ́n ti fi hàn wọ́n pé àwọn ti gbé àwọn family tí yín náà o ó ní bẹ́ẹ̀ nìkan ni wọ́n ti wá sọ pé ẹ má gé lọ́wọ́ o because àwọn náà mọ̀ bẹ́ẹ̀ tẹ́ bá gé lọ́wọ́ nísìn bí wọ́n máa gé ọwọ́ àwọn family tí wọ́n náà tó wà ń lé àwọn kan lè ní stage ni Yorùbá wù ní ìkọ̀mí ní July 17 2026 ọjọ́ 17 oṣù keje ọdún 2026 ó gbogbo ẹ̀yin tẹ̀ ń kiri ẹ̀ka àgbọ̀ ẹ̀ṣẹ́ rẹ́díò Yorùbá wù ìyáwó ayé Yorùbá wù báwo ni weekend lọ́dọ̀ tí èmi àti yóò ní bọ́ sọ́wọ́ ajínigbé o ní bọ́ sọ́wọ́ ajínipa ní bọ́ sọ́wọ́ ajínigbó ẹgbẹ́ tí rẹ̀ máa kàn tó máa kàn wá Ọlọ́run ní fa burú kàn wọ́n gbẹ́tà burú tó máa wá kàn tó máa kàn wá Ọlọ́run tó wá ní fa burú kàn wọ́n àwa náà Ọlọ́run ní fa burú kàn wá wọn nítorí wa pé gbá bára o wọn ò nítorí wa torí kò sí bí yẹn ṣe lè lówó tó tí àgbákò tó bá ju owó yẹn lọ tó bá ju bank account ẹ lọ àbí wàá tó náà ń pè account balance ẹ lọ tó bá ba èrè olówó ẹ tó ní 20 million lákàntì amagara kó lówó lòun tó bá jí gbé tó ní gan àbí 50 million gbọ́dọ̀ tó fẹ́ 30 million tó kù tó Ọlọ́run máa ṣọ́ wa o ó ti di pé ká dúpẹ́ ní sẹ́ńtì kan bá gbogbo tó kàkú bá wà tó bá ti ń jẹun nù yàrá ẹ̀ máa dúpẹ́ ni o mo fẹ́ sáré play ọmọ yìí mo kọ́kọ́ fẹ́ play fún yín a tó wá lọ sí ọ̀dọ̀ àwọn pípọ̀ yìí. Ọlọ́run kọ́ bá wa ṣẹ́gun wọn. ìyá yìí ọmọ ayé lóṣù yìí kọ́ló kàn. mo fẹ́ kẹ́ gbọ́ ọ̀rọ̀ tí mo sọ fún yín nígbà tí mo ń treat kéèsì ó mà tí mo jẹ́ pé dà wọ́n láàrin ìròyìn ní irú òkú wa láàrin.
ẹni èèyàn mi ẹjọ́ mi mọ̀ bóyá ẹ̀ ń gbọ́ kíní ṣó fọ́ìsì yẹn because fọ́ìsì yẹn ò lọ sókè dáadáa nítorí ìkọlù ẹ̀kọ́ ìkọlù dáadáa mi ò bóyá ẹ̀ ń gbọ́ fọ́ìsì ìyá yẹn ara àwọn ọmọ tí wọ́n jí gbé nì ó wà ní ọ̀dọ̀ ìyá ẹ̀ orí pàrọ̀ èèyàn ń bọ̀ lọ́ọ̀kan ẹ wo ọmọ kékeré yìí wọ́n ló gbé eré wọ́n lè mú ni wọ́n lè mú tó bá dẹ̀ ṣe báyìí lójú ayé báwo ló ṣe máa ṣe. You can come on YouTube, please. If you're on TikTok, please come on YouTube. TikTok yẹn àmọ́ tí wọ́n ṣe sí. Yorùbáwùyí náà ni mò ń jẹ́ orúkọ tẹ́ fi ń wò mí lórí TikTok náà ni wàá fi wò mí lórí YouTube. Tí ọmọ kékeré bá lè rí àlejò tó bá gbé eré tó bá ń sá lọ, ẹjọ́ tó bá sùn lóru, àwọn ìwà wo ló máa wù? Ẹ yẹ kí n ti bẹ̀rẹ̀ fún yín. Torí àwọn tó bá fẹ́ wá sórí TikTok sórí YouTube ká ṣùgbọ́n lè rí díẹ̀. Ẹ wo ọmọ kékeré yìí, àwọn àlejò tó wá bá wọn nílùú yẹn lórí ló bẹ̀ fún máa sá lọ. Kí tó pé mo play video mi ti gbàgbé ẹ jọ ẹ̀yin tẹ̀ ń fún àwọn tí wọ́n tíṣà Mrs. Aremu àbí Alamu lórúkọ wọn. Wọ́n ní Davido ti fún wọn nílé àwọn èèyàn ti ń fún wọn ní káà oríṣiríṣi. Mi ò wá láti wá tako Mrs. Alamu o ṣùgbọ́n ẹ jọ̀ọ́ torí t'Ọlọ́run ọba Davido àti gbogbo ìtẹ́ ń fún àwọn Mrs. Alamu ní nǹkan mo appreciate yín o mo kí yín mo lù yín lọ́gọ̀ ẹnu ẹ ṣé gan ni ṣùgbọ́n mo fọlọ́run ọba gbẹ̀yìn àwọn tíṣà mẹ́tẹ̀ẹ̀ta tí wọ́n pa ẹ bá wa check on àwọn ìyàwó wọn náà àbí Mrs. Alamu tẹ̀ ń fún ní nǹkan mi fẹ́ sọ ẹni tó bá tọwọ́ bá pò tó bá fúnyàn ní owó àbó fúnyàn ní nǹkan kan owó nǹkan ńlá ló ṣe àwọn tíṣà mẹ́tẹ̀ẹ̀ta tí wọ́n pa ọkọ wọn àbí tí wọ́n pa àwọn ìyàwó wọn ń kọ́ àwọn ọmọ wọn ń kọ́ ẹ bá wa rántí Mr. Michael Oyedokun ẹ bá wa rántí tíṣà tí wọ́n pa nígbà tí wọ́n wọ inú skul yẹn gbàrà ẹ bá wa rántí tíṣà kẹta Dikin Ọlálẹ́yẹ ẹ bá wa rántí àwọn mẹ́tẹ̀ẹ̀ta ẹ bá wa ṣe ohun tó dáa fún ìyàwó àti àwọn ọmọ wọn kódà tágbára bá wà ẹ bá wa extend ẹ lórí àwọn mílítírì tí wọ́n fara káṣá lórí àwọn àmọ̀tẹ́kùn tó kú dé orí àwọn ọlọ́pàá tó kú ẹ bá wa rántí ìdílé wọn yes Mrs. Alamu might be lucky ó máa fún wọn ní nǹkan ní against ẹ but ẹ jọ̀ọ́ torí t'Ọlọ́run ọba kó má bàa mú ìkùnsínú dání ènìyàn ẹlẹ́ran ara ní gbogbo wa o before you know it ẹ̀rùn ara lè yá àwọn tó kù tí wọ́n pa ọkọ wọn ẹ̀rùn ara lè yá wọn lò wọ́n lè gbàpọ̀ Ọlọ́run ló mú wá kíníkan bẹ́ẹ̀ kò sí ẹni tínú ẹ̀ máa dùn remember we are Nigerians ni wá tí wọ́n bá múná lọ ládùúgbò yín the first thing tó máa ṣe ni pé wàá yọjú lójú window wọ́n yín náà ti wá náà mú lọ ni wọ́n ò múná kíní kan lọ ẹ̀ràn ti pé a máa ń ṣe bẹ́ẹ̀ o tó bá yọjú lójú window tó pé wèrè làwọn pípù yìí o gbogbo náà lọ́ mú lọ ṣá gbogbo náà tó mú lọ yẹn kì í ṣe pé inú ẹ̀ dùn o àbí inú ẹ̀ ò dùn sí o orí pé normal thing ni ó yẹ kí wọ́n mú gbogbo náà lọ ni tó bá múná street yín lọ tó múná street kejì lọ you know how you always feel tó bá wá rí bẹ́ẹ̀ ẹ bá wa rántí àwọn tó kù náà ìjọba àwọn ọmọ kéékèèké yìí ẹ bá wa rántí wọn ẹ bá wa ṣe ohun tó dáa fún wọn kò sí owó tẹ́lẹ̀ fún àwọn opó yẹn tó lè ká ọkọ wọn àdágbé àdáfà àdásùn àdájẹ àdámu ó ti bẹ̀rẹ̀ nínú ayé wọn bẹ́ẹ̀ ṣe wá rántí Mrs. Alamu the vice proprietor àbí kí ló kọ́ vice principal tẹ́ ń fún wọn ní nǹkan wọ́n ti fún wọn ní tẹ́lá gba ilé tí wọ́n fún wọn wọ́n ti fún wọn nílé wọ́n ti fún wọn ní mọ́tò yes inú mi dùn sí ṣùgbọ́n ẹ má fàárí apá kan kẹ́ ẹ dá apá kan sí o ẹ má fa orí apá kan kẹ́ ẹ dá apá kan sí kódà káwọn èèyàn má máa rò wípé bóyá géèmù ni pẹ̀lú Mrs. Alamu àti àwọn àti bóyá àti whoever because wọ́n padà ró débẹ̀ o ẹ bá wa compensate gbogbo àwọn ìyàwó
ìyàwó olóògbé. Now back to the matter, ẹ jẹ́ ká lọ sí ọ̀dọ̀ àwọn ọmọ yìí tí mo sọ fún yín wípé mo tó máa ṣe wọ́n Nàìjíríà ló yẹ ká rán àràn. Let's see this. Obìnrin ni Má bá fún ìyá sọ fún ìyá kó fún wa rẹ̀ yẹ. Ọ̀sọ̀yà tí nínú oko. má bẹ̀rù tó gbọ́. Má bẹ̀rù tó gbọ́. Kò sí wàhálà. Mo gbọ́ Ilé kan sí ni torí mi ò. pé obìnrin ni ṣùgbọ́n aṣọ ọkùnrin náà wọ̀ fún wọn. For many people saying wọ́n ti ní ìtìjú wọ́n ti ṣe kinní kan in fact I don't know ìyá ẹ sọ̀rọ̀. Kọ́lọ̀ nǹkan bá wa ṣẹ́gun wọn. Mo tún fẹ́ bí ilé kan sí ni torí mi ò rí ká lórí fóònù ṣé pé ẹ sọ fún màmá ọmọ yìí nígbà. Ẹ sọ fún wa alẹ́ àná yìí ńlọ́sẹ̀sẹ̀ ṣe fídíò kọ̀ tó ń pè mí wípé àmọ́ mọ́ òun ọ mọ̀ pé wọ́n kó ọmọ ṣùgbọ́n kọ́ mọ̀ pọ́ mọ òun bẹ́ẹ̀ torí tó bá ṣe pọ́ mọ̀ ni yóò ti débi ṣùgbọ́n àwọn ò sọ fún un mo ní ẹ sáà mọ̀ sọ fún un ẹ jẹ́ máa bọ́lọ̀ mi àtọ́lọ́run kájọ máa jìjà ń kájí èmi ò sì rí ogun èèyàn kan tó borí tọ́lọ́run Ọlọ́run sì ṣe fún mi ní ìyanu. A dúpẹ́ lọ́wọ́ Ọlọ́run. Olúwa. Mo sáré play fídíò ìyá rẹ̀ gbogbo owó tó bá ní ìyá láyé ní ìmọ̀kan tí fídíò yìí kọ yìí ètò tó kọ èmi gbogbo owó tó bá tì ní ìyá láyé make sure pé ìyá ẹ̀ ló tọ́jú ẹ̀. Ìyá are special being tí wọ́n máa go through hell tí wọ́n máa pretend bẹ́ẹ̀ ni pé everything normal. When I saw this video mo tún sun ẹkún nípa ìyá mi. Àwọn ìyá wọ́n máa go through tí nǹkan mi bá wà lẹ́yìn hell wọ́n máa fòrò wọ́n máa dààmú wọ́n á dẹ̀ máa pretend bẹ́ẹ̀ ni pé everything normal. Grandma ni o ọ̀tọ́kọ̀ ọmọ lọ sí ẹ̀sìn tọ́kọ̀ ọmọ lẹ́sìn ẹ̀lẹ̀ ìyá ò sọ fún ìyá àbèjì because Kẹ́hìndé ti kú ìyá Kẹ́hìndé ló kú àbí Táyé ìkejì lélẹ́yìí ìyá ò lè sọ fún pé ìkan kúnnú àwọn ọmọ wọn ti gbé kan lọ sínú igbó wọn ní ìyá rẹ̀ mọ̀ pé wọ́n já àwọn èèyàn pé ìyá keep on pretending. May Elédùmarè bless our mothers òrìṣà bí ìyá ò sí ìyá ni wúrà iyebíye tí ò ṣe fowó rà wọ́n tó bá ní ìyá láyé tọ́jú ìyá ẹ̀ rẹ̀. Now let's quickly go to bí bàbá yìí ṣe sọ ọ̀rọ̀ bó tí wọ́n fojú wọn hàn nínú igbó. In school, and as well I was the last person that was removed in that bush because the handcuff that was on the both teachers, the teacher is not ordinary teacher, it's even my VP. It's my VP, so I'm the school counselor. So when the handcuff there was particularly they wanted to lose the handcuff when we want to eat. So the handcuff, the key now break. So when the key break, that man's hand was loose, so the handcuff was with me till the day they released us. So there was no key to lose the handcuff from my hand. That was the. Mo rò bóyá akọ́kọ́ ìsinmi tó bá àwọn èèyàn wa ẹ̀ ń gbọ́ nígbà tí wọ́n fẹ́ fi wọ́n sílẹ̀ handcuff tó wà lọ́wọ́ bọ̀bọ́ tó wà lọ́wọ́ tíṣà yìí bàtà wọ́n fẹ́ tu wọ́n lọ́wọ́ ẹni yẹn ń gbọ̀n because wọ́n mọ̀ pé wọ́n ti àwọn Nigeria police Nigeria military Nigeria government wọ́n ti kidnap àwọn family tiwọn náà wọ́n lọ́wọ́ ẹni tó fẹ́ ṣí handcuff yẹn ń gbọ̀n kí ni handcuff yẹn kí ni ẹ̀ wá kán ẹ̀ ká máa wò ó ká máa gbọ́ nìṣó. The teacher is not ordinary teacher, it's even my VP. It's my VP. So I'm the school counselor. So when the handcuff there was particularly they wanted to lose the handcuff when we want to eat. So the handcuff, the key now break. So when the key break, that man's hand was loose, so the handcuff was with me
till the day they released us. So there was no need to lose the handcuff from my hand. That was the way I was carrying the handcuff. So when they released us, everybody had gone. Okay. So they now said, I cannot carry this handcuff home. That they will look for a way to lose the handcuff. So one of them said maybe they should cut off my hand. Ogunde, ṣé ẹ gbọ́? Ọlọ́mọ ẹ̀kún rí takò wá. So the other side, no, they should not cut off my hand though. That they should not worry that they will look for a way to handcuff me. So he now went to look for just small tiny rope. It was the tiny rope he used to lose the handcuff. So that was. Ṣé pé àwọn expert àwọn tó ṣiṣẹ́ àwọn tí wọ́n lè fi tiny rope okùn tínrín tí wọ́n lè fi ṣí handcuff àbí handcuff ni wọ́n lè fi tiny rope uncuff in. Àwọn tó ṣiṣẹ́ yìí àwọn eléyò kì í ṣe kékeré o. The Nigerians keep on saying wọ́n kọ́ stage yẹn wọ́n náà gbé wọlé kan kí ẹ stage. I was also released. Okay. So my people had gone far. I don't know how the route they took. I was just hearing their sound. So I was just running towards a direction. Their commander called me again. He pointed gun at me. He said, "Come." When he pointed gun at me, he said, "Come." I was afraid that only me in this bush. Is this how I'm going to die? That's so he told me to come back. The ISWAP commander, the terrorist commander. The one inside the bush, their commander inside the bush. Yeah, I can say maybe their chief commander. Let me put it that way. Their chief commander. He called me, but I should come. Where am I going? I said, I don't know where I thought this is the route my people passed. Now told me to come. So when I got to him, he told me that I should take this route. That this is the route he took. So I now run to the direction he told me they took. So he followed me. So as I was running, I was looking at the back so that he won't shoot me. So we trekked from that place, like let me say, like 40 to 1 hour to where they provided motorcycle, I mean bike Okada that took us from that bush to near to the nearest village. Okay, so when we got to, when it was for like let me say 1 hour 30 minutes to that village, they now stopped. They said they can't go further again. So that was where they stopped and they told us to move with our leg. So we moved for 1 hour 30 minutes with our leg, both the principal, the VP, the staff, the student, and the purpose. So we trekked for 1 hour 30 minutes before we get to where those things are interesting. Government sent to come and rescue us well. Ọmọ Yorùbá mo kí nílẹ̀ kò sí ẹ̀ka lẹ́ka rẹ̀ ká ṣe ìkàlẹ̀ kó yá sí ìgbéra tó kí nìkan sí ìjọba. Bí máa ṣe bó ṣe explain ni báwo lẹ ṣe rò kó ṣe ń fíìmù nígbà tí wọ́n release gbogbo wọn tó ní kó máa lọ. Tó wá dé orí tiẹ̀ lọ́mọ yẹ kó rí takò wá tí wọ́n fẹ́ tú handcuff ní ọwọ́ ẹ̀ tí wọ́n ní ẹni tó fẹ́ tú handcuff lọ́wọ́ ẹ̀ ara ẹ̀ ń gbọ̀n bí kò tó mọ̀ pé àwọn sójà sílẹ̀ ti ráǹdì àwọn ọkọ̀. Tí n tó fẹ́ fi ṣí handcuff wá tán tí wọ́n wá ní handcuff yóò dẹ̀ lè gbé lọ o ẹ gé ọwọ́ ẹ̀. Àwọn ṣé ó máa ní nǹkan tó máa ṣẹlẹ̀ lé pé ẹyẹ ò ní sọ́kọ́ ẹyẹ pópò pọ̀ nígbà tí wọ́n release wọn pé ó yá bóyá ẹ máa lọ àwọn tó kù ti yá dànù àwọn tó kù ti sá lọ òun nìkan ló ṣẹ́kù kódà I have a video where he was explaining wípé àwọn tíṣà méjì tí wọ́n pa yẹn pé Mr. ẹ wo ẹ̀yin olólùfẹ́ wa ó kàn ń káàkiri lórí Facebook AI lásán ni wọ́n ń ṣe pé ìyàwó first lady ó lọ ṣe àbẹ̀wò fún principal tí a mọ̀ yín pé òun ni àwọn ajínigbé ń lò tí wọ́n fi ń sọ̀rọ̀ AI lásán òun ni o. ìyàwó first lady ìyàwó Tinubu kò tí lọ ṣe àbẹ̀wò fún àwọn tí wọ́n jí gbé yìí tó bá pé wọ́n ti lọ ṣe àbẹ̀wò àti gbé wá sórí ìkànnì fún ẹ̀yin olólùfẹ́ wa láti máa jẹ ìgbádùn gbogbo bó ṣe ń lọ pátápátá. a sọ fún yín nínú fídíò yìí pé kò tí ì sí nǹkan tó jọ bẹ́ẹ̀ pé kò tí ì lọ ṣe àbẹ̀wò fún wọn. Ṣèyí Mákindé ó ti lọ síbẹ̀. Sunday Igboho dẹ̀ pẹ̀lú àwọn ọlọ́pàá àtàwọn sójà àtàwọn tí wọ́n wọnú igbó láti lọ rí àwọn arábìnrin yìí. Wọ́n dẹ̀ bá ọ̀pọ̀lọpọ̀ ọmọ Yorùbá níbẹ̀ tó ń supply wọn lóúnjẹ pàápàá
ẹ wò ẹ túbọ̀ subscribe láti máa jẹ ìgbádùn gbogbo bó ṣe ń lọ. Bó bá tún ṣe ń lọ báyìí a máa mú wá sórí ìkànnì fún ẹ̀yin olólùfẹ́ wa láti máa mọ òtítọ́ àti òdodo tó wà nínú. Michael wọ́n ní wọ́n bá fóònù ní àpò wọn lẹ́yìn tí ọ̀gá wọn ti sọ pé ọ̀gá àwọn iswap sọ pé àwọn àṣàlù pé no phone o everybody ẹ surrender fóònù yín wọ́n níbẹ̀ tí fóònù wà ní àpò Mr. Michael jẹ́ kí wọ́n mú ọlọ́pàá pé wọ́n against òfin àwọn. wọ́n ní wọ́n bá fóònù lápò wọn tó bá yẹ pé fóònù yẹn wọ́n wọ́n opportunity tó yẹ pé ló escape wọn nísìn àmọ́ ní tíṣà yẹn is a brave man o Mr. Michael is a brave man tó ní kó surrender gbogbo fóònù báyìí bàbá yẹn ò surrender tiwọn àbí wọn submit tiẹ̀ àbí wọ́n mú kan sẹ́yìn ó lọ má jẹ àjẹbí ó lọ má sọ ọgbọ́n di àgọ̀ mọ́ wa lọ́wọ́ má yẹ ká jẹ̀bi Ọlọ́run má yẹ ká jẹ̀bi àgbákò ni. Mr. Sakios Olatunde à ń gbọ́ pé kidnapping yẹn pé wọ́n stage ẹ̀ ní pé irọ́ ni ẹ̀dá mi sẹ́ni bá àtàlẹ́ ìmọ̀tàmọ́lẹ̀ sí láàrin sí i. gbogbo àwọn tí wọ́n sọ pé wọ́n stage ẹ̀ yẹn wọ́n mọ nǹkan tí wọ́n sọ ni bẹ́ẹ̀ kí wọ́n stage ẹ̀ ni ṣé wọ́n pààyàn méjì tí wọ́n pa ni bẹ́ẹ̀ kí wọ́n stage ẹ̀ ni àwọn nǹkan tá a gbójú níbẹ̀ yóò dá dáadáa lóòótọ́ wọ́n sọ pé àwọn ọmọ wọ aṣọ àǹkárá pé wọ́n dáṣọ fún wọn ṣé wọn sí lọ́yọ̀ state ni àbí wọ́n gbogbo etí wọ́n di wọn mọ̀ pé gọ́ọ̀mẹ̀ntì ti ní ká wọn wọ aṣọ ìbílẹ̀ lọ́jọ́ Friday báṣọ ìbílẹ̀ ní gbogbo primary school àwọn private school wọ́n ń wọ̀ ní Friday àwa tíṣà náà aṣọ ìbílẹ̀ láwọ̀ àwọn ọmọ secondary school wa aṣọ school ni wọ́n wọ̀ ní ọjọ́ Friday náà ṣe wọ́n sọ pé aṣọ wọn nìtì àwọn tó wà níbi àwọn tó àbúrọ̀tì wa àwọn náà máa bá wọn fọ aṣọ wọn lẹ́ẹ̀kọ̀ọ̀kan táwọn náà bá rí pa àti rùn ṣùgbọ́n àwa táwa jẹ́ tíṣà àwọn ìrìn bá ṣe dọ̀tí ni wọ́n rìn bọ́ bó ṣe rí lẹ́nu wa bí òkété tó ṣẹ̀ṣẹ̀ jáde lẹ́nu sà so gbogbo àwọn tó sọ báyẹn wọ́n stage ẹ̀ ni o they are all telling lies it was not staged it was real so please stop saying all those kind of news. God bless you sir. àmọ́ bọ́sọ́sì kàtó kọ̀ǹtínú tẹ́bá rántí pé mo sọ ọ̀rọ̀ kan fún yín ẹgbẹ́ kan tí sí àyè sọ ó ní àwọn ọmọ yẹn wípé àwọn agbésùnmọ̀mí náà máa ń bá wọn fọ aṣọ wọn tó máa rí kó ti dọ̀tí Yorùbá wuyẹ pàtẹ́wọ́ fún mi o mi kàn lọ sí skul ni o mi kàn kàwé ni Ọlọ́run ní kí nǹkan díẹ̀díẹ̀ máa yé o mo sọ fún yín pé àwọn ọmọdé wọn kì í ṣe normal kidnapping wọn ò rà àwọn ètò hostage ni mo sọ fún yín wípé àwọn tí wọ́n jí wọn gbé wọn ò ní fẹ́ kí wọ́n kú àwọn méjì wọ́n lè pààyàn kọ́dà máa ń tiẹ̀ wọ́n lè tiẹ̀ lọ́pọ̀ bí upstairs ní irú Amẹ́ríkà mi tó pé àwọn ọlọ́pàá ti káàkiri wọ́n lè tìyàn kan bọ́lá tòkè kó máa ń kórí takò wá tí àti àwọn mọ̀ pé wọ́n bá fóònù ní àpò Mr. Michael ni wọ́n ní àwọn ni wọ́n ń bá wọn fọ aṣọ hostage ni wọ́n kódà tí kò bá ní asthma nínú wọn wọ́n máa release ẹ̀ àbí tí gìrì bá gbé kan àbí wárápá bá gbé nìkan nínú wọn ò ní pa these people náà akọ̀hàn béèrè fún owó nǹkan tí wọ́n ń béèrè fún ni pé ẹ fi olórí àwọn tó wà lọ́dọ̀ yìí sílẹ̀ ẹ fi olórí wọn sílẹ̀ wọ́n á fi olórí wa sílẹ̀ àwọn náà kọ́ àwọn ọmọ yín kalẹ̀ nǹkan tí wọ́n béèrè fún nìyẹn tọ́kọ́ wọn bèèrè pé àti kó wọn o ẹ lọ bí ti ilẹ̀ Haúsá ẹ lọ mú 5 million wá ẹ lọ mú 500 million wá a máa ní pé àwọn ajínigbé bẹ̀tẹ̀ àwọn eléyìí agbésùnmọ̀mí original ni wọ́n fẹ́ ṣe trade by barter ni àníjọba Nàìjíríà refuse láti negotiate pẹ̀lú wọn ẹgbẹ́ nǹkan tí tíṣà yẹn sọ pé ìgbà tó ń tú cuff ní ọwọ́ òun ní hand cuff ó ní ọwọ́ ẹni tó ń tì í olówó ẹ̀ ń gbọ̀n bùsà náà mọ̀ pé ọwọ́ pálábá ti ségi and people are saying one stage there one stage I don't know Nigerians are something else. Bom baba.
Jesus Christ. Fún àdúrà àti àǹfààní tí wọ́n ní tí wọ́n lò lórí ayé wa bí wọ́n ṣe bá ìjọba sọ̀rọ̀ báwọn tó yẹ kí wọ́n bá sọ̀rọ̀ bí wọ́n ṣe bá wọn sọ̀rọ̀ pẹ̀lú Bọ́lá Ahmed Tinubu ipa tí wọ́n kó bákan náà ní pẹ̀lú ẹnjìnìà gómìnà ẹnjìnìà Ṣèyí Mákindé fún ipa tí wọ́n kó lórí ayé wa nígbà tí a wà níbẹ̀ bí tó máa sọ̀rọ̀ nípa ọ̀hún iléeṣẹ́ mọ̀ tó tó nígbà táwa níbẹ̀ àpọ̀ kankan àmọ́ bí táwa bóyá yìí là wà ní bóyá àtìkú ní àmọ́ kankan bóyá Nàìjíríà là wà bóyá bómi là wà àmọ́ kankan ẹlẹ́kọ́tà lásán tó wá ló jẹ́ ká mọ̀ wípé àṣìwà láàyè ọ̀pọ̀ ìṣubú Ọlọ́run bákan ni mo dúpẹ́ lọ́wọ́ gbogbo àwọn lọ́balọ́ba bẹ̀rẹ̀ látòjú ọba Gandhi kábíyèsí àwọn bàbá mi méjì ìyá mẹ́fà bàbá gidi ni wọ́n bàbá ilé ni wọ́n ìfẹ́ tí mo ṣe àti àwọn lọ́balọ́ba tí wọ́n jọ bọ̀wọ́ rìn. ẹ jọ máa béèrè question kan mo ti hàn ní fóònù tó wà tó wá fẹ́ pè wọlé mi ò rò bí gbogbo wa gbọ́ wípé máa ń sọ pé àwọn ò mọ bí táwọn wà bóyá ayé ni bóyá ọ̀run bóyá Nàìjíríà ni bóyá ìlú mi aside fún kinní kan tó ń fò kí ni wọ́n sọ pé máa ń fò táwọn fi mọ̀ pé àwọn ti wà ní Nàìjíríà kí ni wọ́n sọ wípé ó máa ń kọjá ní every kí ni wọ́n sọ pé máa ń kọjá ní every time ẹ jọ̀ọ́ mo fẹ́ wò bóyá àwọn èèyàn wà pẹ̀lú mi kí ni wọ́n sọ wípé ó máa ń kọjá ní every time tí wọ́n jí wọn gbé sí mo fẹ́ mọ̀ bóyá àwọn èèyàn ò sí ìsùn mo fẹ́ mọ̀ bóyá àwọn èèyàn wọ́n ń tẹ̀lé show yìí àbí mo kàn ń ṣe show àwọn èèyàn listen sí wọ́n ní kinní kan máa ń kọjá à ń bọ̀ lórí ẹ̀ tó máa ń kọjá yẹn ẹnìkan ní drone prince drone kọ ẹ máa lọ tún sóòlù gbọ́ láti rẹ̀ ẹ tó bá mọ̀ ẹ máa bá mi kọ́ sí kọ́mẹ́sì kásáré gbọ́ fídíò yìí lẹ́yìn fídíò yìí káwọn ẹ̀ wá pè wọlé let's listen to this guy. sọ̀rọ̀ sókè díẹ̀. Bello Hasan. kí lorúkọ ẹ̀ lè kù. Bello Hasan. òkè ṣó lè ṣàlàyé fún wa àwọn nǹkan tí ojú ẹ̀ rí nígbà tẹ̀ wà nínú ìgbà tá a wà mí ẹ̀rù ń bà mí pé àwọn ìyá mi wà ní nìkan mo wà bẹ́ẹ̀ kò sẹ́ni tó máa gbà mí lẹ́rù ń bà mí. ọjọ́ tán wá gbé yín gangan mo lè wọ́n àgbà yẹn. kí ló ń ṣe lọ́wọ́ ní school nígbà tí ṣó lè ṣàlàyé fún wa bó ṣe wọlé. mi ò mọ bá ṣe wọlé o àmọ́ à ń ṣe test lọ ní school yẹn. so kí ni wọ́n sọ fún yín kí ni wọ́n sọ sí yín tẹ́ fi tẹ̀lé wọn àbí kí lẹ rí gangan tó ṣẹlẹ̀ tẹ́ fi tẹ̀lé wọn. ẹ jẹ́ gbọ́ question. so nígbà tí gbogbo. mo jẹ́ ká tẹ̀lé wọn jẹ́ má kàn kó wọlé àwọn ìtẹ̀lá wọn jẹ́ ká tẹ̀lé. táwa ń lọ kí ló ṣẹlẹ̀ gbọ̀ngàn níbo ṣó mọ àwọn ibi tó ń mú yín gbà. Bí wákàtí mélòó lẹ́bi ni? Ọjọ́ mélòó? Ọjọ́ kan náà láti. Wákàtí mélòó?
nǹkan bí aago méje adébítà lọ. Kọ̀ láti gbà tẹ́ ti débi tẹ́ lọ yẹn ẹ̀ kúrò ńbẹ̀. a kúrò lọ a máa ń lọ káàkiri. Ọmọ báwo lẹ ṣe wá ń jẹun kí wọ́n fi ẹ̀ wọ́n fún wa ní rice. sísí àwọn náà ń sí. tóbìnrin wà láàrin wọn. Àwọn ọkùnrin náà ló máa ń sọ. bẹ́ẹ̀ Sẹ́yìn máa ń bá wọn ṣiṣẹ́ kankan. rárá o lẹ́yìn àwọn obìnrin wa ni wọ́n ní kí wọ́n máa dáná fún wọn nígbà tó sì yà díẹ̀ wọ́n gbà lọ́wọ́ wọn wọ́n sì fún wọn. Ṣé wọ́n fi ẹ̀jẹ̀ anybody ní sá? wọ́n ti jẹ́ lẹ́yìn àwọn títà ṣùgbọ́n tí wọ́n ní ẹ̀rọ sí. báyìí láyé láti máa ṣe tó wù ú rárá o. ẹjọ́ tí wọ́n pa Mr. Michael ojú ẹ̀ rí lọ́sọ̀ pa rárá o ojú mi ò rí. ibo ló ń gbé wọn lọ́kọ̀ sí. wọ́n máa lọ sí kú. Wọ́n mú ọkọ̀ ìlànà yẹn. Àwọn wá dé wọn sọ fún yín pé ìgbà tí wọ́n padà tẹ́ ẹ̀ rí Mr. Michael ẹ̀ wò pé kí ló ṣẹlẹ̀. bàbá àti agbó ariwo ni. bàtà sì dé ní ọkọ. Díkì nǹkan. bá ṣe ṣe fún ṣó o lè rántí irú àwọn èdè tí wọ́n ń sọ? Ṣé wọ́n ń sọ òyìnbó sí àbáwúsá àbí ẹ̀gbọ́n àwọn nǹkan tó máa ń sọ? wọ́n máa sọ fún mi. ẹ̀rẹ́ máa sọ fún mi. máa sọ fún mi. Wọ́n sọ Fúlàní. Ṣojú pa yín, ṣóun pa yín. Tí wọ́n ní ilé kan tó máa ń tójú bá ti ń lọ wọn máa bẹ̀rẹ̀ lọ́wọ́ mi wọ́n máa dùn wọ́n máa jẹ́ wọ́n dùn. wọ́n á gbé wọn fún mi lọ́fẹ̀ẹ́ pé òun bá ràn àgbàdéjẹ́ kábẹ́ ìdùnnú ìdí bá wọn sì mú wá tó gbóyè ẹ̀mí mi. Notice pé nígbà tí wọ́n fi yín sílẹ̀ aṣọ tẹ́ ẹ rẹ̀ kò tí tẹ́lẹ̀ ṣé bí uniform ló kókó nígbà tó kọ́ bẹ́ẹ̀ ni uniform. ọ̀bọ̀ nígbà tá a rí fọ́tò ọ̀tọ̀ làwọn aṣọ tẹ́ rẹ̀ tàbí fún wọn kọ́kọ́ tí. ta change wá nígbà ìgbà tá a dé bàdàn yìí. No, nígbà tó ti wà lókùnkùn mọ́ kọ̀ọ̀kan tó lọ ara wọn. ìbàdàn lálọ́ sí ti gbà tá a yé ìgbà iná ṣọ̀wá fún wa aṣọ. bẹ́ẹ̀. pẹ̀lẹ́ báwo ló ṣe rí? bọ̀ látìgbà tó ti dé ṣé ẹ̀rù máa bà ẹ́? tó ti padà sí skul. a ṣẹ̀ṣẹ̀ dé láti. ṣé ìgbà wo ló fẹ́ padà sí skul? má parọ́. Tó wù ẹ́ tó tún padà sí skul láwọn àgbègbè yìí. tọ́wọ́n bá kọ́ máa padà sí skul àwọn tọ́lọ́ bá kọ́ Ọmọ ọdún mélòó ni? 15 years. Báwo ló ṣe rí lára nígbà tó rí jáde àti inú mi dùn. ṣé o lè sọ fún wa àwọn tí wọ́n mú yẹn wọ́n tóbi mélòó? mi ò mọ lọ́wọ́ yàtọ̀ sáwọn tó wá gbé yín yẹn ṣé ẹ tún pàdé àwọn míì nínú ibẹ̀ àbáwọn yẹn náà ni. àwọn èèyàn náà. ok o ṣe pẹ̀lẹ́ kí ló pẹ̀lẹ́ kan sí. bílọ̀ àṣà. olúwa máa fi ṣe àṣà. Ẹ jọ̀ọ́ torí Ọlọ́run ẹ̀yin tẹ́ bá ń wo ṣó yẹn ló bá wa kọ sí kọmẹǹtì sọ pé kí ìjọba kí wọ́n rántí ẹni sùsà kí wọ́n rántí àwọn tí wọ́n pa ọkọ wọn bá wa help wọn ìjọ ẹ kárí sà. ọkùnjọ mẹ́ta ẹkú ṣe takuntakun helicopter ni o. helicopter ok ẹ ṣe o àwọn ẹgbẹ́ tí wọ́n máa ń kọ́ helicopter. helicopter ni. ok ẹ ṣe ohun tó máa bá wa. helicopter ló dàbọ̀ ẹ ti kú sẹ́nà. àwọn alálẹ̀ wọ́n á san yín lẹ́sàn-án rẹ̀. ó ti pẹ́ tí èmi gan ti dá sí ètò bẹ́ẹ̀ àwọn kìnìyàn ni wọ́n kúrò sí YouTube wọ́n ẹ̀sẹ̀ tó dánlódò mí tó fà ní ẹ̀jẹ̀ tó kúrò. ok ẹ ṣe gan ni ẹ kú ètò ẹ máa bẹ́ẹ̀ tó lọ. à ń bá a bọ̀ ẹ sùn sà. ẹ má bínú kí mo sáré pẹ́ jù.
àwọn èèyàn wa ojú àwọn èèyàn rówó orí ọmọ orí àìkú baálé ọ̀rọ̀ ṣe rí Nigeria government wọ́n ń ṣe nǹkan tó yẹ pé ó kù díẹ̀ àbó púpọ̀ káàtó àwọn ọmọ yìí to me o mi mọ̀ ní tẹ̀ ń wò mí o to me lọ́wọ́ yìí àwọn ọmọ yìí ó yẹ kó sì wà ní abẹ́ ìjọba bí mo ṣe fẹ́ pùtì ẹ̀ nìyẹn o àwọn ọmọ yìí ó yẹ kí wọ́n sì wà ní abẹ́ ìjọba fún ìtọ́jú tó péye kí ìjọba sì máa tọ́jú àwọn ọmọ yìí ṣé kí gbogbo àwọn nǹkan tí wọ́n ń béèrè lọ́wọ́ wọn yìí tó ní ẹ̀rí olè bẹ mí o ìfọlọ́nba búra ó ṣe àwàdà ni yóò tó bàbá yìí máa tọ̀ ọ́ lé ó di ọjọ́ kan ní èní tá a jí báyìí tó máa ní a kí ló ṣe ó tọ̀ ọ́ lé ó di ọjọ́ kan léni kò tí ì rí dáadáa sísítẹ̀mù yẹn ò tí ì clear sí lójú dáadáa ẹ̀yin olórí wa how do we stop this ṣé àdùgbò ni àbí how do àwọn olórí wa bọ́dọ̀ tí wọ́n á stop kiri tó ń ṣẹlẹ̀ yìí because ó ní láti stop o àwọn owó tí wọ́n kó ní Nàìjíríà nígbà kan màá play ẹ̀ fún yín bí Nàìjíríà ṣe yá àjọ àgbáyé lówó I will play it for you Nàìjíríà ṣe mọ̀ wípé Nàìjíríà yá àjọ àgbá ẹlòmíì kan tó bá tiẹ̀ gbọ́gbọ́n lè sunkún but I will still play it for you Nàìjíríà yá àjọ àgbáyé ní owó ní 70s àwọn owó tí Nàìjíríà yọ àjọ àgbáyé nígbà yẹn kí ni Nàìjíríà ń tà tí àwọn resources tí wọ́n rí nísìn sótò yìí tí wọ́n rí nígbà tí wọ́n ń yá àrùn kí lórúkọ ẹ̀ àjọ àgbáyé lówó then kí wọ́n ló fa problem tí Nàìjíríà wá fi di onígbèsè I just want to know ẹ dákun tó rẹlẹ̀ dọ̀wà lórí TikTok mo ń wá fídíò kan tí mo fẹ́ play mi mo kò fẹ́ káwọn ẹ bá mi dá sí ni o ìgbà tí Nàìjíríà ń yá àjọ àgbáyé lówó kí ni wọ́n ń tà. Abdulrahman Abdulrasaki kí ló dé kí la ṣe fún yín kí ló dé tani kí Sunday Igboho mọ̀ wá mọ́ ẹ jẹ́ kí Sunday Igboho wá ẹ dákun ẹ jẹ́ kí Sunday Igboho. Kwara àwọn ìlú ẹkùn wọn ni wọ́n ti bọ́ ta àwọn ará Kwara ń pariwo pé ẹjọ́ ẹgbà wọn pípa yìí pọ̀jù ní Kwara wọ́n wá bọ́ ta wọ́n ní kó má wọn polówó Sunday Adéyẹmọ Ìgbòho ṣá kó máa bọ̀ ní Kwara wọ́n ní gómìnà Kwara ní pé kí Sunday Igboho má wá sí Kwara ẹ jẹ́ ká play o kó tó lọ sí owó tí wọ́n yá. Asaki kí ló dé kí la ṣe fún yín kí ló dé tani kí Sunday Igboho mọ̀ wá mọ́ Abdulrahman Abdulrasaki kí ló dé kí la ṣe fún yín kí ló dé tani kí Sunday Igboho mọ̀ wá mọ́ ẹ jẹ́ kí Sunday Igboho wá ẹ dákun ẹ jẹ́ kí Sunday Igboho wá ẹjọ́ wa ṣe ń tagbára rẹ̀ bá ká fún wa á ṣàlàyé fún kò ní mú ẹni tí ò yẹ kó mú kò ní pẹ́ ẹni tí ò yẹ kó pa á ṣàlàyé fún ìpè Fúlàní pọ̀ ń Kwara àwọn Fúlàní tó sì ti tó hàn lémọ̀ náà wà ń bẹ́ẹ̀ ẹ dákun torí Ọlọ́run ẹ jẹ́ wọn wà àwa tá a kọ́lé dẹni tí ń gbélé ńlé ó dẹni tí ń rẹ́ǹtì ilé kí ẹni tí ń gbé yàrá méjì dẹni táwọn ń gbé yàrá táwọn bíi mẹ́jọ ń gbénu yàrá kan gbogbo èèyàn kọ́ ló lè lọlé gbogbo ìlú ló ti dáwóró tán ẹ dákun torí Ọlọ́run kí ló dé tẹ ní kí Sunday Igboho wọn tún wá mọ́ ẹ dákun kò ní ìdíkà ìnáwó fún wa wá gbóná náà dáwó jọ gbogbo gbóná ẹ dìde ìlú ẹnìkọ̀ọ̀kan wá ti bàjẹ́ tán kí náà ṣe ẹ dákun ẹ wo tọ́lọ̀ mọ́ wa la ẹ wo tàwa tá a jókòó ẹ dákun ẹ wo tàwa tá a jókòó àtijọ́ ní tán ni tí ń bọ̀ nínú mi ti dùn kó sì bá wọn forest guard bí àwọn vigilante ọdẹ kó bá wọn ṣiṣẹ́ pọ̀ àwọn yìí wọ́n lè control rẹ̀. ẹ̀yin tó mọ obìnrin tó ń sọ̀rọ̀ yìí ẹ̀yin tó bá mọ obìnrin tó ń sọ̀rọ̀ yìí opó lòun náà o
ara àwọn olórí àwọn ọlọ́dẹ ní Kwara State ní ọkọ ẹ̀ pẹ̀lú àwọn tí wọ́n pa ní Kwara State nínú àwọn ọdẹ 60 tí wọ́n pa obìnrin yìí ló ń sunkún nígbà tí wọ́n pa àwọn ọdẹ lókè ọdẹ tó ṣò fídíò ọkọ ẹ̀ wípé ọkọ òun ní àbúrò ọkọ òun ní wọ́n pa ọkọ ẹ̀ wọ́n pa àbúrò ọkọ ẹ̀ wọ́n pa ọ̀rẹ́ ọkọ ẹ̀ wọ́n lẹ́nu wọ̀dẹ̀ ti sá kúrò ní ẹjọ́ kí lẹ lérò pé gómìnà ti wa gómìnà Abdulrasaki Abdulramonu kí lẹ lérò pé ó mú gọ́vnà Kwara State tó fi ń sọ wípé láé ìwé ẹ̀kọ́ gbọ́dọ̀ wá sí Kwara State ẹ bá wa gbóhùn sókè ẹ bá wa dá sí i ẹ kú dédé àsìkò yóò bá mi. ẹ ṣeun à ń gbọ́ yẹ káàbọ̀ sà. ẹgbẹ́ ètò náà ọlọ́run máa bá gbígbé máa agbára ọ̀nà tó rí dára yín èèyàn bàjẹ́ fún yín o ẹ̀yìn sì rìn o agbára èèyàn pàdé tí ó jẹ yín ohun tí ó jẹ yín ọ̀nà pàdé yín agbára ọlọ́run tó rí dára yín àti ó gbà wá ìran ojúlówó ọmọ ọkọ Yorùbá náà ẹ̀rọ mọ̀. aláàkọ́ ọ̀rọ̀ mi ni wípé kí n tún ṣàdúrà fún bàbá àti Sunday Igboho pé ààbò ọlọ́run yóò máa bá wọn gbélé ẹ̀ka sí ẹbí tara wọn agbára ọlọ́run gbogbo ibikíbi tí wọ́n bá rìn sí ààbò ọlọ́run yóò máa bá wọn gbé yóò máa wà pẹ̀lú wọn lágbára ọlọ́run wọn ní pàdé ojú ọ̀jẹ̀ wọn ojú ọ̀jẹ̀ wọn ní pàdé wọn lágbára ọlọ́run. ẹ ṣé o kọ ní kíkì o àṣẹ. gbogbo àwọn ọ̀tá wọn á parẹ́ máyé láàánú lágbára ọlọ́run láìpẹ́ láìjìnà yìí lágbára ọlọ́run ọ̀tá lé ní ọ̀tá òde ni àwọn tí jẹ́ ń kó mọ́ra kiri ni bọ́tà bá wà láàrin wọn ọlọ́ọ̀bọ nìkan lọ́jọ́ ni yóò pa wọ́n rẹ́ pẹ̀lú ògo ọlọ́run tọmọtọmọ wọn. tó aláàkọ́ ọ̀rọ̀ mi tí mo fẹ́ sọ ni wípé ṣe rí ibi tí ọ̀rọ̀ dé yìí màmá mi Yorùbá wuyì àfi kí ọlọ́run kó ṣàánú àwa ìran Yorùbá ni o nítorí wípé gẹ́gẹ́ bí mi ṣe máa ń sọ tí bàbá Bọ́lá Ahmed Tinubu tí wọ́n dákun tí wọ́n jẹ́wọ́ pé lóòótọ́ ojúlówó ọmọ ọkọ Yorùbá làwọn kí wọ́n dákun gbogbo gidi iná ni a fi títóbi Ọlọ́run ọba iná a fi títóbi Ọlọ́run ọba ti bẹ̀ wọ́n kí wọ́n dákun kí gbogbo àwọn tí wọ́n bá súnmọ́ wọn náà látòrí àwọn ọmọ wọn á bẹ àwọn ọmọ wọn náà kí wọ́n dákun a fi agbára gbogbo àwọn alálẹ̀ ilẹ̀ Yorùbá a fi bẹ̀ wọ́n a fi ẹ̀mí wọn tí wọ́n fi ń mí a fi bẹ̀ wọ́n àwọn ìran Yorùbá fi bẹ̀ wọ́n kí wọ́n dákun kí wọ́n tètè bá wa gbọ́ ọ̀nà àbáyọ ní ilẹ̀ Yorùbá ní kíákíá kí wọ́n dákun kí wọ́n jọ ní a bẹ̀ wọ́n nítorí wípé orí ìlú tí wọ́n ń pè ní orílẹ̀-èdè tírú kan báyìí bá ti ń ṣẹlẹ̀ kò sí bí lọ́síwájú ṣe fẹ́ wà níbẹ̀ láyéláyé kò sí orílẹ̀-èdè tó yẹ kéèyàn máa gbọ́ wípé àjògì wá ṣe bí ọmọ onílé lérí àwọn tí wọ́n ní tó ṣe páwọn ni wọ́n ní ilé wọn ọ̀nà wo láyé ti gbàgbà àwọn ará bíbà yìí ṣebí àwa náà la fi àyè yẹn lẹ̀ fún wọn jẹ́ fi ń ṣe bí ọmọ onílé àwọn owó ti ní àwa náà àwọn bàbá Bọ́lá Ahmed jẹ́ ń ṣàdarí lé wa lérí náà ni àwọn bàbá wa náà ni àwọn bàbá wa àwọn náà ni wọ́n fi àyè yẹn lẹ̀ fún wọn nígbà tí àwọn àjògì ń pa wá tí a lè máa wòran náà a lè káwọ́ gbéra ṣé ká káwọ́ gbéra ká máa wò wọ́n kí wọ́n fi pa wá tó lẹ́yìn ọ̀pọ̀ tó ní. bàbá wa kí lẹ rí sí Kwara State government tó ní kí ò gbàwé ẹkùn láàyè orí sọ́lẹ̀ kò máa wọ Kwara. bàbá mi bẹ́ẹ̀ bá a sọ́lá ń ṣẹ́jú méjì torí ilẹ̀ tuntun bẹ́ẹ̀ sáré kúrò kúrò fáwọn èèyàn wọ́n ní kò ṣẹlẹ̀ ní Kwara. sẹ́ni tí mo rí sí ni wípé ṣé bí irú ẹ̀kọ́ yìí ṣé bí láti òkè wa ni wọ́n ti approve ẹ̀. bẹ́ẹ̀ni. ìgbà tó jẹ́ pé láti òkè wa iná ni wọ́n ti approve ẹ̀. ìgbésẹ̀ tó wà fún wa tá a máa gbé ọ wà lọ́dọ̀ gbogbo àwọn bàbá wa
bàbá wa Olúbàdàn yẹn bàbá wa Ọọ̀ni of Ifẹ̀ àwọn bàbá wa Olúgbọ́n gbogbo àwọn ọba gidi tí wọ́n tójúlówó ọmọ ọkọ Yorùbá ní gbogbo ilẹ̀ Yorùbá káàkiri kí wọ́n bá wa mọ bí wọ́n ti bá wa gbé ìgbésẹ̀ yẹn láàrin ara wọn nítorí wípé gbogbo pípọ̀ ní ìjàmbá tí ń ṣẹlẹ̀ káàkiri gbogbo ilẹ̀ Yorùbá àti Kwara yẹn wá ni láti ìlú Ìlọrin yẹn wá iná ni a ti ń dojúkọ gbogbo òṣòro tá à ń dojúkọ nílẹ̀ Yorùbá láti dojúkọ ogun tí ń ṣẹlẹ̀ nílùú Kwara yẹn ká tó lè máa ṣẹ́ àwọn tó wà ní ọ̀dọ̀ wa nígbà yìí yóò máa le gan yóò le gidigidi gan àfi tá a bá tó dáwọ́ ti Kwara yẹn dúró iná ló lè mú ìrọ̀rùn dé bá àwa ilẹ̀ Yorùbá yòókù náà. ṣé ọ̀rọ̀ bàbá wa yìí ṣó mú yẹ̀sì wípé tí òjò bá ń rọ̀ káyé gbọ́ àgbàrá tinú ilé ká lọ wo ibi tí òjò yẹn ń gbà wọlé ká kọ́kọ́ lọ búlọ̀kù ẹ̀ ná ọ̀rẹ́ ìsàbátúpà ń gbọ́ àgbàrá nínú yàrá jáde ìmí à máa wọ bàbá afọyín 2 minutes. wọ́n tó máa wọlé bọ̀ ókè náà tá a bá ní àárín tọ̀dọ̀ títí wa àgbàrá tí ń wọlé tọ̀dọ̀ títí wa nígbà tá a bá là ń di bí ìgbà pé kọ́lọ́ mẹ́jà ti wà lálàsán. torí ibẹ̀ yẹn gẹ́gẹ́gẹ́gẹ́ iná ní kókó ìṣòro ilẹ̀ gbogbo ilẹ̀ Yorùbá yòókù Kwara yẹn ni. wọ́n ti sọ Kwara di Sambisa ẹ̀ lámọ́lẹ̀. so gẹ́gẹ́ bá a ti ń gbọ́ tódodo sì ti fi ojú hàn Fúlàní ni Abdulrahman Abdulrasaq àbíké ni wọ́n ń pè Fúlàní ni ọ̀nà wo ni a wà gbà ní ìlú Kwara gbogbo ilẹ̀ Yorùbá pátápátá gbogbo ẹ̀yin tẹ́ ẹ bá jó lórí ilẹ̀ Yorùbá pátápátá torí àwọn tí wọ́n jó lórí búkú Fúlàní àtọ̀rìnwá yìí wọ́n ń wò wá o. wọ́n ń wò wá. wíwò wọn wá ìyẹn ò ti tọ́ kan àwa. báwo ṣe kóra wa yọ kúrò ní àárín wọn tí wọ́n fi padà síbi tí wọ́n ti wá iná lọ bá wa nítorí wípé èmi ò tí ì rí ibi tí àjòjì ó ti wá sọ wípé tọ̀ òun fẹ́ wá fi ọrọ̀ ajé o ní ọ̀dọ̀ yín o tí ó wà tó àsìkò kan tájòjì náà tí ó wà máa bá yín dun ilẹ̀ yín pẹ́ẹ́dọ́ nílẹ̀ ni èmi ò tí ì rí orílẹ̀-èdè tí ó ti ń ṣẹlẹ̀ rí láyéláyé. so kí wọ́n bá wa kàn sí bàbá Bọ́lá Ahmed Tinubu náà kí wọ́n tètè bá wa gbé ìgbésẹ̀ lérí rẹ̀. gbogbo tí ń ṣẹlẹ̀ yìí màmá mi ẹ dákun ẹ bọ́ mi ní ìlú kan. ok ẹgbọ́ ẹ. ṣe rí gbogbo tí lọ́rin tí ń ṣẹlẹ̀ yẹn kéésì ń dàrúkọ àwọn mufti Ìwó wọ́n wà nídìí gbogbo ẹ̀ àwọn Ràṣídì Àkànbí Ìyàwó wọ́n wà nídìí gbogbo ẹ̀ nípa ti Kwara yẹn iná ni mufti náà sì fi ń sáré gbéṣẹ́ òun ọ̀fẹ́ kí àwọn elétò ààbò mi kí wọ́n wọ ìlú Ìwó yàtọ̀ fún tóun bá dá sílẹ̀ kí wọ́n lè máa fi kí wọ́n máa bá Sunday Adéyẹmọ gbowó ṣá. bẹ́ẹ̀ni àmóríà torí pé ẹ̀fẹ́ fún mi láyè dáadáa mo fẹ́ sọ̀rọ̀ lọ́bẹ̀ náà. ó yá ṣẹ́ka ẹjọ́ ẹ̀yìn ẹ̀yọ́ ẹ̀ kí èmi kọ́ ni mò ń ṣe show ó sì lásán lè mi. bàbá wa ìṣèkà fún wọn láyè sí kí wọ́n ráyè kí wọ́n láwọn fẹ́ gòdì kan láwọn fẹ́ fà á já ṣẹ́ka jẹ́ kó fà á já ẹni tó yẹ kàgbé lọ́wọ́ àwọn èèyàn kárí kọ́mẹ́ǹtì wọn ṣẹ́ka fi wọ́n lẹ̀ kán fà á já wọn láwọn fẹ́ fà á já ẹni tó ń bèrè nọ́mbà mi lórí TikTok nọ́mbà mi is +171820573 WhatsApp nìkan ìtẹ́lẹ̀ máa bọ̀ lórí YouTube nọ́mbà yẹn mo display ẹ̀ ó ń bọ̀ lórí YouTube mi ìmọ̀ ṣe lórí TikTok ni please come on TikTok YouTube Yorùbáwùyí ó kọ́tà tí ń wò mí bẹ́ẹ̀ náà lè máa rí nọ́mbà mi ó wà live bàbá àwọn kan ní ẹ̀fà já o wọ́n ní àfi ilẹ̀ kẹfà jẹ́ máa fà á nìṣó. tó gbogbo ọ̀nà yẹn iná ni wọ́n ń wá wọn fẹ́ kí àwọn elétò ààbò ojúlówó ọmọ ọkọ Yorùbá wọn fẹ́ àwọn mufti àti Ràṣídì Àkànbí wọ́n ń wá ọ̀nà láti dínà rẹ̀ débi wípé àfihàn táwọn bá dálẹ̀ láàrin ara wọn tí wọ́n fi máa ṣe àwa ojúlówó ọmọ ọkọ Ìwó ní jàǹbá nílùú Ìwó gẹ́gẹ́ bí àwọn tìlọrin yẹn náà ṣe ń ṣe tí ń ṣe àwọn ojúlówó ọmọ ọkọ Ìlọrin tí ń ṣe wọ́n ní jàǹbá. ọ̀nà àwọn ìgbésẹ̀ yẹn iná ni mufti náà plan
àtolúwo láàrin ara wọn. Gbogbo tí wọ́n sọ nípa ti bàbá ju Sunday Igboho yẹn tí ń tùtùkùtù lẹ́nu tí ń sọ pé àwọn elétò ààbò ìjọba àwọn ni wọ́n lè ṣe, àwọn ni wọ́n láṣẹ láti ṣe kíní gbogbo kíní yẹn. Ẹ dákun, àwọn elétò ààbò ìjọba tí àwọn agbésùnmọ̀mí gan tí wọn ò máa pa sọ́jà ni, tí wọn ò máa pa olórí sọ́jà, tí wọn ò pa jẹ́nẹ́rà, tí wọn ò máa pa ọlọ́pàá nípakúpa. Ó ti sọ àwọn ọ̀rọ̀ rá dáadáa gidi gan. Ó ní gbà tí wọ́n bá tún gbà wọ́n láàyè àwọn àti OPC wọ́n mọ dojú ìjà kọra wọn kìnnìkan. Àwọn OPC táwọn ti ṣẹ́kọ̀ọ́ ṣẹlẹ̀ nìyẹn. Tí wọn ò bára wọn jà sọlọ́pàá sáàríbi ní ọdún tó lọ yìí sáàríbi tọ́lọ́pàá ti pa á ní. Sáàríbi tí sọ́jà ti pa á ní lọ́dún tó lọ yà tọ́lí sọ́jà ti pa ọlọ́pàá lọ́dún tó lọ yìí jẹ́ dojú ìjà kọra wọn. Tí ó ṣẹlẹ̀ lẹ́kọ̀ọ́. Àárí àmọye báyẹn táwọn ọlọ́pàá sọ́jà tí ó dojú ìjà kọra wọn. Ẹ ṣe bàbá wa kàtú gbé kọlẹ̀ ni. Tó gbogbo ilẹ̀ Yorùbá pátápátá ẹ dákun ṣe rí ọ̀rọ̀ lọ́rin yẹn ẹ jẹ́ ká jọ fọwọ́sowọ́pọ̀ ní gbogbo ilẹ̀ Yorùbá pátápátá torí wọn tó látàwa. Àwọn tí wọ́n sì rí tí ń kọ́ Fúlàní wọlé yìí wọ́n mọ̀ nǹkan tí wọ́n ń ṣe o. Wọ́n mọ̀ nǹkan tí wọ́n ń ṣe, wọ́n fi àwọn Fúlàní yẹn wọ́n fi ń dìfẹ̀dì ara wọn nílùú Ìlọrin yẹn ni. Nítorí wípé wọ́n mọ̀ wípé minority làwọn. So gbogbo ọ̀nà tí wọ́n ń ṣe ní ojoojúmọ́ nìyẹn. Débi pé tẹ́ ẹ bá rí Fúlàní kan tó bá wọnú Ìlọrin lónìí ní èdè tó wá láti Sudan láti Mali tó wọlé lónìí tó bá wùwà bì kan tàbí táwọn ọlọ́pàá dá wọn dúró tí wọ́n bí lèrè pé láti bo ló ti ń bọ̀ ọmọ ìlú wo ni alọ́mọ Kwara lòun lẹ́ni tó ẹ̀fẹ̀ wọlé sínú Nàìjíríà yóò lọ́mọ Ìlọrin lòun lẹ́ni tó ẹ̀fẹ̀ wọnú Nàìjíríà lánàá olónìí o yóò lọ́mọ Ìlọrin lòun. Ṣé bẹ́ẹ̀ ti rí sẹ́? Iná ní ká fọwọ́sowọ́pọ̀ gbogbo ilẹ̀ Yorùbá pátápátá. Wọ́n tó kankan láàrin wa. Ẹ dákun ẹ jọ̀ọ́ ìgbésẹ̀ tẹ́mi fẹ́ ká gbé nìyẹn o. Sórí kìí sáwọn nìkan iná nìṣòro wa. Ṣé rí àwọn òyìnbó aláwọ̀ funfun yẹn náà? Wọ́n fẹ́ kí ìlú tẹ́ ń pè Nàìjíríà yẹn, wọ́n fẹ́ kí sinmi ọ wà bẹ́ẹ̀ o, wọn ò sì tún fẹ́ jẹ́ ká pín. Wọ́n fẹ́ kí sinmi ọ wà nù Nàìjíríà yẹn, wọ́n sì tún fẹ́ jẹ́ kó pín. Okay, if anybody had told us that we are going to witness what we are witnessing at the moment in Oroland, we will have said it's impossible. But let me use the statement of our paramount king, Oba Johnson Olarewaju Dada. I think the situation we have in Oroland presently, Urago district of Ifelodun local government, Kwara State, is beyond us. It's beyond us. The situation of insecurity in our domain, we must confess, is beyond us. This is our community, only deserted now. Only deserted. Ẹ káàsán, ẹ jọ̀ọ́ nǹkan tí a fẹ́ sọ ẹ kú ohun látàárọ̀ òun yóò ní ha. Lórí ọ̀rọ̀ Kwara ni mo fẹ́ ká sọ̀rọ̀ lé lórí. Kwara State yẹn mo káwọn èèyàn sọ̀rọ̀ lé lórí. Ẹ jọ̀ọ́ ẹ jẹ́ ká béèrè lọ́wọ́ àwọn bàbá wa gómìnà, àwọn onígómìnà, àwọn gómìnà, àwọn bọ́ìsì gómìnà. Kí la fẹ́ ṣe sí ọ̀rọ̀ tó wà lẹ́yìn? Ṣé bí wọ́n ṣe ní kí olóyè má wà náà ẹ̀dẹ̀ máa dákẹ́ bẹ́ẹ̀ náà gbogbo ìlú àdáwòrò tán? Ẹ̀yin bàbá wa tẹ wà ní gómìnà, kí ni nǹkan tẹ fẹ́ ṣe tí ọ̀rọ̀ yìí ò ní di nǹkan míì, tí gbogbo wa ò ní wà lẹ́yìn odi? Ìlú lẹ̀ ń ṣò ní gbogbo ẹ ti dáwòrò yìí, ṣé àwọn bàbá wa yìí ẹ̀ ní sọ̀rọ̀?
ẹ ní sọ̀rọ̀ pé olóyè kẹgbẹ́ olóyè sọ̀rọ̀ pé olóyè tó ẹni tó lè gbà wá ni. ẹ wo a ò ní rí jù báyìí lọ bó bá tún ṣe ń lọ báyìí a máa bò yín gbọ́ ó dàbọ̀.